ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò Olúṣọlá olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò mú ilé ẹ̀kọ́ mi. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹwà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lóní jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n. bí náà bá tán lásọ ẹ̀jẹ̀ yìí tán lè kánná ìlú òdùn òde òrójú àrọ́mọ tálákà tí ó ròde ẹmu ó wá jẹ́ ní tó dunni yéye torí pé bójú bá ti pàkọ́ iwájú òní yìí mọ́ bílẹ̀ ayé bá dáa yóò dùn ún gbé fún gbogbo wa mùtúmùwọ́ jẹ mùkúntùn dividend of democracy yóò kárí níbi táwọn olórí tí wọ́n bá ti ń hùwà tó dáa àwọn orílẹ̀-èdè kan bẹ̀ wọ́n ojú kékeré lọ wọ́n ń gbádùn ayé orílẹ̀-èdè kan bẹ̀ tán ń pè ní Brunei o lè lọ gbá research nípa ẹ̀ BRUNEI Brunei lọ gbá research nípa ẹ̀ orílẹ̀-èdè gbogbo àwọn tí ń bẹ lórílẹ̀-èdè ọ̀hún ò pé 1 million bó bá ti tó èjì kan o ti ní access loan láti kọ́lé àti láti gun mọ́tò ní tó wá wù mí jù nínú orílẹ̀-èdè ni pé wọ́n ò fààyè gba outsider ọmọ Nàìjíríà ìbá ti bọ̀m̀báàdì bẹ̀ wọ́n ti fẹ́ mọ wọn ń bẹ̀ wọ́n ti bímọ rẹpẹtẹ kábẹ̀ wọ́n ti máa claim citizenship ṣùgbọ́n wọn ò fààyè gba outsider. now lórí ọ̀rọ̀ ìjínigbé nílẹ̀ yìí bẹ́ẹ̀ bá gbàgbé nílẹ̀ káàárọ̀ òjíire tàbí ní south west ìpínlẹ̀ Kwara ló ti kọ́kọ́ rú jáde lóòótọ́ geographically a lè pe Kwara ní south west ara north central ló wà ṣùgbọ́n historically ara lẹ̀ Yorùbá ló wà. now ìròyìn kan wá jáde ń pé kábíyèsí kan o wọ́n wọlé ẹ̀ wọ́n ní kábíyèsí yẹn ní ìmọ̀ nínú ìjínigbé tó ń ṣẹlẹ̀ nípínlẹ̀ Kwara tàbí láwọn agbègbè kan particularly dùdú ẹsẹ̀ ń pa àwọn DSS wọnú ilé ẹ̀ wọ́n bá 120 million naira cash nínú ilé ẹ̀ wọ́n bá bọ́yá 30 million naira nínú àkáǹtì ìyàwó ẹ̀ kan or so eléyìí wá jẹ́ kàyéfì fún mi ń pé bó ló ṣe lè rí bẹ́ẹ̀ wọ́n ní wọ́n ti kó páńpẹ́ sí kábíyèsí àti olórí lọ́wọ́ ìròyìn míì náà tún wá jáde pé kò rí bẹ́ẹ̀ o àgbélẹ̀rọ ìròyìn ni o mo wá ní kápábì káyàbì dùn ẹ̀ ká gbé ọ̀tún sọ́wọ́ ọ̀tún ká gbósì sọ́wọ́ òsì ká wá gbé méjèèjì sórí wọn káwọn wò èwo lọ́jọ́ra èwo ni ọ̀jọ́ra wọn bó bá jẹ́ pé wọ́n kúkú story yẹn ni àjẹ́pẹ́ àwọn èèyàn ní inspiration gan o àwọn èèyàn tí ẹ̀ ní inspiration náà kọ bíbélì wọn ò ní inspiration náà kọ Quran wọn ò ní inspiration náà kọ story books lóríṣiríṣi inspiration náà ló mú mathematics jáde English and all the subjects inspiration ni. alright ẹ̀já farabalẹ̀ ká gbọ́ o allegedly Kwara scandal King of Alabe his queen caught with 120 million naira loot linked to banditry. King of Babanla queens also arrested. Ìyàwó ọba Babanla nanamu náà. The shocking truth has finally come out in Kwara State. The King of Alabe and his queen n tó jẹ́ kí n fẹ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ó ní pé news ọ̀hún tún ti ń káàkiri lórí social media ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sẹ́ǹdì ẹ̀ sí mi kó tó di pé wọ́n tàn kálẹ̀ tó fi jẹ́ wípé yóò jẹ́ kàyéfì fẹ́yìn àbẹ́ẹ̀ ni mọ ilé tó jòdòdó ń bẹ̀ ní tó gbé mi wá gangan nù. The King of Alabe and his queen were arrested after security operatives stormed their palace
During the search, over 90 million naira in cash was discovered in the king's residence, while investigators also traced over 30 million naira hidden in his wife's account. All the money has been linked directly to the kidnappings and banditry terrorizing the region. The royal couple was immediately taken into custody for further investigation. Àyàn lè díẹ̀ o, bó lẹ́sẹ̀ jókòó sí kọ̀rọ̀ ibì kan tẹ́mọ̀ po irú eléyìí pọ̀. Not only that, another monarch, the king of Babanla, alongside his queens, was also arrested for allegedly having a hand in the same criminal activities. For years, fingers has been pointed at Fulani herders for every crime, but this shocking revelation has now exposed how some so-called community leaders are their real faces behind the banditry bleeding the land. Well, owó ní gbòǹgbò ẹ̀ṣẹ̀, ìwé mọ́ bíbélì ló sọ fún wa. At the same time, owó ní kẹ̀kẹ́ ìyìn rere, ìwé mọ́ bíbélì náà ló sọ fún wa. Ńlá fi máa ń pé bíbélì ń dè, bíbélì ń tú ni. Ńlá fi máa ń sọ fáwọn tí wọ́n ń ka bíbélì pé ìwé ìtàn lásán ni bíbélì. Ìwé ìtàn lásán o ni bíbélì. Ìwé ìtàn ni o. Tó bá fẹ́ proof me wrong, bẹ̀rẹ̀ láti Genesis dé Revelation, ó rí pé story ní bẹ́ẹ̀ ìtàn bọ́lọ̀ ń ṣe dáyé àtọ̀run. Who was there ńgbà tọ́lọ́ ń da tí ń sọ fún pé lónìí ohun tí mo dáre o, ńjọ́ kejì tí mo dáre o, ńjọ́ kẹta tí mo dáre, ńjọ́ kẹrin tí mo dáre o, ńjọ́ kẹfà mo wá dé èèyàn láwòrán ara mi. Wá dá wọn sínú ọgbà àdẹ́ra. Édẹ́nì. Ó dá Ádámọ̀ ó wá forun èjìká kun Ádámọ̀ ó wá yọ egun kan bí ẹfọ́n hà rẹ̀ ó wá fi dá obìnrin. Wọ́n create ẹ̀, wọ́n po story yẹn pọ̀, ó dùn gan létí wa, a kò jẹ́ ṣọ̀mṣọ̀m. Ádámọ̀ ó sì mọ aya rẹ̀ Éfà, wọ́n sì bí Kéènì, ó sì tún mọ aya rẹ̀ Éfà, wọ́n sì bí Ébẹ́lì. Ìkan yanṣẹ́ ẹran sísìn láàyò, ìkan yanṣẹ́ àgbẹ̀ láàyò. Wọ́n ń rúbọ sí Ọlọ́run, Ọlọ́run tẹ́wọ́ gba ẹbọ Ébẹ́lì, kò gba ti Kéènì. Ṣé bọ́lọ̀ náà ló dá gbogbo wa? Bó ló ṣe máa tẹ́wọ́ gba ẹbọ ẹnìkan tí ò ní gba tẹnìkejì? Bí tí kálukú ní kálukú fi rúbọ sí. Toríṣiríṣi àwọn nǹkan tí ò bára wọn dọ́gba ni wọ́n create fún wa. Àṣà àjẹ́ bẹ́ẹ̀. Ńgbà tó yá o, ẹ̀tanú ti bẹ̀rẹ̀ láti jọ aláyé ti dáyé. Kéènì àti Ébẹ́lì wọ́n ṣẹ̀tanú síra wọn, wọ́n jowú ara wọn. Bó lọ́lọ́run ṣe máa gbẹ́bọ tiẹ̀ tí ò ní gbà tọ̀dọ̀ mi. Wọ́n ní Kéènì pa àbúrò rẹ̀ gẹ́gẹ́ bí Bíbélì ṣe sọ o. Àwa bá nìṣí Kéènì wá bínú lọ ìlú mi. Ẹ̀dẹ̀ ní Ádámù àti Éfà nìkan lọ́lọ́run kọ́kọ́ dá. Kò burú o. Ńgbà tó bínú lọ ìlú mi, ó wá fẹ́yàwó ńbẹ̀, ó wá bímọ, àwa sọ orúkọ ẹ̀ ní Énọ́kù. Ta ló dá ìyàwó tó bí? Ta ló dá àwọn tó bí ìyàwó ẹ̀? Ta ló dá lúmi ìtọ́ lọ? Ẹ sì nínú ọgbà àdẹ́ra ni Ọlọ́run dá wa sí. Nínú ọgbà àdẹ́ra lọ́lọ́run dá Ádámù àti Éfà sí. Ọlọ́run yanjú gbogbo ẹ̀ fún gbogbo wa. So stories báwọn èèyàn ṣe ń create ẹ̀ nìyẹn. Ẹ̀já wa gbọ́ ìdàkejì ìtàn. Kwara King caught with kidnapping money. The widespread claim that a Kwara traditional rulers was caught with 120 million naira in kidnapping money is false. A fact check by Nigeria confirmed that the viral social media posts were entirely fabricated and relied on AI generated images. Bó tiẹ̀ jẹ́ wípé àwọn tó gbé picture síbí, authentic picture ni wọ́n gbé bẹ̀ kì í ṣe AI generated. But at least ńgbà tí iléeṣẹ́ ọlọ́pàá ti lè sọ wípé kò real náà nìyẹn. Kó tó di pa máa pín ìròyìn káàkiri lórí social media. My lovely brothers and sisters, ẹ já verify, ẹ já ṣèwádìí ẹ̀ síwájú sí i. Ṣóòótọ́ ni, ṣe rọ́ ni. Kẹ́mi ó tó lè fẹsẹ̀ ìròyìn kankan múlẹ̀, ń kọ́kọ́ wo àwọn news outlets tó jẹ́ original láti wò sójú òótọ́ àbí ojú òótọ́. Tí ò bá ti jó òótọ́, I will never talk about it. Tàbí ká sọ wípé allegedly bí wọ́n ṣe wí, wọ́n sọ pé, wọ́n ní pé. Kì í ṣe pé ká wá sọ confidently bí ẹni pa mọ̀ bó ṣe ṣẹlẹ̀ àbá wà ńbẹ̀ ńgbà tó yẹ ṣẹlẹ̀. So lórí eléyìí tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ pé wọ́n bá owó ní àkàtà ọba kan, ó jẹ́ nǹkan tí ó dùn ní yéye pé òun náà látọ̀ ẹ̀sẹ̀ ń pín káàkiri ní ìsìn. Ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ láti August 2025 ńlá àwọn èèyàn tó ń pín ní ìsìn bí ìròyìn tuntun. Ẹ jẹ́ ká ṣọ́ra pẹ̀lú nǹkan tá a máa pín. Gẹ́gẹ́ bí nǹkan tí mo bá bọ̀, okay,
A fact check by Nigerian confirmed that the viral social media post was entirely fabricated and relied on AI-generated images. Additionally, the Kwara State Police Command explicitly denied recovering any such ransom money or arresting the traditional rulers named in the rumors. The fake viral rumoring late August 2025 highly sensationalized post flooded platforms like Facebook and Instagram. They alleged that the allegation security operative stormed the palace of the king of Alabe, fined 90 million naira in cash, alongside another 30 million naira traced to his wife's bank accounts. Collusion claims. The post stated that the king of Babanla and his queens were also arrested as part of a massive kidnapping and banditry ring. Official clarifications and real arrest, while the 120 million naira palace said story was debunked as fake news. Actual developments took place regarding local security investigations. Babanla King's denial. The traditional ruler of Babanla, Oba Adegboyega Alabi, held a press conference to address the rumors. He explained that no ransom money was found in his palace, though he confirmed that law enforcement agents had picked up certain individuals in the broader community for questioning. Ìgbésẹ̀ àwọn DSS following the initial rumors, the Department of State Service DSS did place the Babanla Palace under scrutiny. In September 2025, the DSS arrested the wife of the Babanla monarch and his personal assistant. The queen was accused of operating a point of sale (POS) business allegedly used to facilitate ransom payment for local kidnappers. If you are trying to verify a specific news article or jù bẹ́ẹ̀ lọ, make sure pé o ṣe research ẹ dáadáa. Now, ìyàwó ọba Babanla wọ́n ní wọ́n arrest eléyìí pé POS ẹ̀ ó wà nínú ilé tí wọ́n fi ń san ransom. Ẹ dákun, ẹ̀kọ́ ní kókó sẹ́jọ́ alágbàdo ni wọ́n bá fẹ́ fi POS èèyàn sanwó fẹ́ nìkan kan ṣó béèrè pé ta lè fẹ́ fi sanwó fún. Eléyìí náà ò túmọ̀ sí wípé olórí yẹn ní ọwọ́ kankan nínú bọ́n ṣe ń jìyàn gbé àbí bọ́n ṣe ń gba ransom. Business tiẹ̀ ló ń ṣe lọ́jọ́ gbé POS kalẹ̀. Ọ̀dà o afẹ́ sẹ́ndì owó látòrí POS yín síbi báyìí o èèlò lẹ́gbà òun ó sì rí i pé owó wọlé ìjẹ́dé o ló fi ń ṣe business tiẹ̀. Sẹ́mọ́jà lọ́nkan lórí mọ́ra wọn ẹjá sọ bọ̀rọ̀ ṣeré kí society wa ó lè tò kó lè tòrò kí ìgbé ayé wa kó lè nítumọ̀. Ọlọ́run ràn wá ṣe o. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ni ọmọ òye nìkan o ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan kálẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. lórí ètò olùsọ̀rọ̀ olómi ọgbọ́n. ọmọlé ìwé o ẹ fara yín balẹ̀ kẹlẹ̀ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n o. olómi ọgbọ́n ètò ìyẹlẹ ìkànnì. ètò kan tó tèmi létí ètò olómi ọgbọ́n ní ọmọ òye nìkan o ẹ̀wà kan fìdílé àbíkẹ́ fìdílé kan alẹ́ rẹ̀ kọ́kọ́ o lórí ètò yóò. alẹ́ rẹ̀ kọ́kọ́ rẹpẹtẹ o lómi jàmbó rẹpẹ. àtẹ̀yìn àgbàlagbà ẹ jẹ́ kájọ máa gbọ́ ètò Olúṣọlá ní olómi ọgbọ́n.